aládìtú èdè sóòtúndé. tó lè gé àtàǹpàkò ìyàwó rẹ̀. lẹ́yìn inú orógbó tí gbogbo yín wò tẹ́ gbósùbà fún sí ọpọlọ. bàbá Àwórì tún fìtàn balẹ̀ ká. aládìtú òwe tún ṣe tuntun. Aganran. wọ́n sọ̀rọ̀ nípa mi púpọ̀ nínú. wọ́n ń sọ wọ́n lè ti gé wọlé tì lọ láì ṣe tí Àṣàkẹ́ tó bá gé wọlé tì lọ èmi sì létí tí mo fi ń gbọ́rọ̀. ààyè burúkú níyàn ń ṣèkà ẹni agbójú òkú yóò jẹ ní abá. nínú sinimá yìí oríṣiríṣi mèrèrè ló ń ṣẹlẹ̀ ń bẹ̀. ọ̀rọ̀ dìbò lọ yà ń mi. gbódòrógún da jìnnìjìnnì bọ́ mọ́ àlejò. gbogbo yín kúkú ti mẹni tẹ́ ẹ ní. Dẹ́ndé Láwórì akọ̀tún akọ̀tún sí. àwọn àgbà òṣèré òfurufú iṣẹ́ nínú sinimá bíi eléyìí. bàbá Àwórì kí ló dé. ohun ọwọ́ mi tó máa fi bọ̀gbọ̀ fa. Aganran ọ̀rọ̀ délẹ̀ tó di yanpanyanrin. ìró ìbọn kẹ̀kẹ́ òkè o. àyè o kí làwọn àgbààgbà mẹ́ta yìí wá lóríta mẹ́ta àgbàǹsálá. ọ̀rọ̀ ti di yán pẹpẹ skata ìṣù àtàyànyàn. ẹ má tuntun níbi ìdílé ọ̀wọ̀ tí wọ́n fi tàn balẹ̀. kí ló tún fọ̀rọ̀ bọ́n ṣé tún jà lóko ni. Aganran as written produced by Dẹ́ndé Láwórì directed by Adé Adélé Golden Boy ló edit tiẹ̀. àwọn àgbààgbà òṣèré patú rẹpẹtẹ nínú ẹ̀ yàtọ̀. Ọláìyá Igwe Fàtáyì Oòduà Lálùdé Gàníù Náfíù Alápẹ̀ni Òòṣà Túndé Usman Òkèlè. ó la ìtàn kàṣeré ọmọ. ìtàn. Káyọ̀dé Ọlásẹ̀ndé Ajire Adé Adélé Láwórì Pink Lady pẹ̀lú Búkì Làwà Níran Oyèwùmí Kazeem Jayinfa Adégòkè Ayélára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sinimá tuntun Aganran kí ló ń já Aganran gangan àfi kẹ́ ẹ wò kẹ́ ẹ gbà. orí Yorubahood TV láti máa wò lórí YouTube bẹ̀rẹ̀ látọjọ́ keje oṣù kẹfà ọdún tá a wà nínú ẹ̀. ṣé máa wò ni ó kọ́ni lọ́gbọ́n ó kọ́ni lóye. bàbá Àwórì ò fara ṣiṣẹ́ bí eléyìí ni. Aganran àwòtún wò sí ọpọlọ nínú owó ẹ̀sọ́ yà ká. kábíyèsí rẹ o.